ní fi wọn ṣe kò ń gẹ́ ó bá ní ràn wọ́n lọ́wọ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa fún ti alẹ́ òní wọ́n ti wà níkàlẹ̀. Àwọn náà ni ustaz wa Sheikh Iskil Hamza ìyẹn àṣẹ ọlọ́mbanijá rí wọn pẹ́. Tọ́píkì tí wọ́n máa fi bá ní sọ̀rọ̀ lónìí tó jẹ́ agbọ́nrin ètò tòní òun náà ni mina shirik an yastaghitha bi ghayrillah aw yad'u bi ghayrillah, kí nínú ẹbọ ṣíṣe sí Allah subhanahu wa ta'ala òun náà ni kíyàn máa wá ìrànlọ́wọ́ àbí aláfẹ̀yìntì olùgbanisílẹ̀ yàtọ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, àbí kíyàn máa pè ẹlòmíì tí kìí ṣe Ọlọ́run nínú àdúrà ni àbí ẹni tá à ń lọ sáàdì nínú ẹbọ lélẹ́yìn náà wà. wọ́n máa ṣàlàyé fún ọlẹ́kùnrẹ́rẹ́ bí ètò yìí náà bá ṣe ń lọ bi'idhnillahi ta'ala. فليتفضل مشكورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى اللهم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وكل من سلك مسلكه وناج ناجه واستنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أدعوك فون الله وبا أترى إكياتي فون أسواج النبي محمد صلى الله عليه وسلم. إكي الله ولا الله كما با أتي أمورا لي أتي أمور صحابة أتي بقوا أمتي وأقبوا تتي دجوا بين دي القيامة. gẹ́gẹ́ bí atọ́kùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn bàbá bẹ̀rẹ̀ látòrí Sheikh Abdulwahid Abdulhamid àti aṣáájú mi nínú sí Ọlọ́run Sheikh Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal. gẹ́gẹ́ bí a sì mọ̀ yí pé la rahata fi dunya, kò sí ìsinmi nínú ìsẹ̀mí ayé tí a wà ń bẹ̀, ṣùgbọ́n ọpẹ́ ní fọ́lọ́run pé tẹ̀sìn Ọlọ́run ni wọ́n ń bá káàkiri. kọ́lọ̀wọ̀n bá lékè ọlá kó bá wá sí àlékún dáadáa fún wọn níbikíbi tí wọ́n bá wà ní àsìkò yìí fún kọ́lọ̀wọ̀n bá lékè ọlá. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí ìdánilẹ́kọ̀ọ́ dálé lórí òun náà ni wọ́n ṣàlàyé fún wa yẹn. nínú ẹbọ òun ni kí a máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹni tí ì ṣe Ọlọ́run, àbí kí a máa pe nǹkan kan míì lẹ́yìn ọba tí ń jẹ́ Allah. bàbá wa àgbà Sheikhul Islam rahimahullah Ibn Taymiyyah wọ́n jẹ́ kó yí a pé ohun tí a ń pè ní al-istighatha bi ghayrillah òun ni talabul ghawth, òun ni kí a máa wá ìrànlọ́wọ́, wa huwa izalatu shidda, kí ilé koko ìfúnpẹ́pẹ́ ìnira kọ́fọ́ gbọ́ ọmọ ànábì ádámà mú, kọ́ a máa wá kí ìnira yẹn àbí ilé koko àbú ìfúnpẹ́pẹ́ kọ́ yẹ kú ń bẹ́ẹ̀, kọ́ wá jẹ́ pé ẹni tó dojúkọ òun lẹ́yìn tí ìsọba ti ń jẹ́ Allah. òun náà ni talabun nasr wal isti'ana, ìwá ìkúnlọ́wọ́ àbí ìwá àránṣẹ́ lọ́dọ̀ ẹni tí ìṣe Ọlọ́run ọba àlékè ọlá. èyíkéyìí ìkànnú àwọn nǹkan wọ̀nyí ẹni tí ọba ilé ṣe tó dún ní mọ́, tí èsè táìmọ̀ kan, tí èsè ti gbàgbé láì níyèméjì inú ọ̀ ń pa nǹkan míì pọ̀ mọ́ ọba tí ń jẹ́ Allahu ni. àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yí a pé al-farqu bayna al-istighatha wa du'a, òun pé à ń bẹ láàrin ìmọ̀ pé Ọlọ́run àti ìmọ̀ wá Ọlọ́run ní olùrànlọ́wọ́ àbí nǹkan míì ní olùrànlọ́wọ́. àwọn onímọ̀ jẹ́ kó yí a pé anna al-istighatha, ìmọ̀ wá ìrànlọ́wọ́ la takun illa min al-makruh, kìí sábà ṣẹlẹ̀ àfi níbi ìgbà tí ilé koko ìnira fìtínà ìpayín kéke tó bá ṣẹlẹ̀. ṣùgbọ́n wà dùà, ìtí ń jẹ́ àdúà ṣíṣe ìpè Ọlọ́run eléyìí ó kó nǹkan tán ju istighatha lọ. ìyẹn ni pé bí ìgbà tí a mú istighatha tí yẹn tí ó tó kó nǹkan kékeré sínú, tí ń jẹ́ àdúà tó ń sin tí ó kó ogun kí n sínú, yálà ìyẹn wà nù lé koko ni àbí ìyẹn wà nù dẹkùn, ìtí ń jẹ́ àdúà ìyẹn wọ́n ń ṣe sí Ọlọ́run àbí sí nǹkan mi. ṣùgbọ́n èyí tí a fẹ́, èyí tọ́lọ̀ ń fẹ́, èyí tó jíṣẹ́ rẹ̀ fẹ́, òun ni kó jẹ́ pé àní ní nǹkan kan mi táwọn wá ní olùrànlọ́wọ́, àní ní nǹkan kan mi táwọn pè jọba tí ń jẹ́ Allahu lọ. ìdánilẹ́kọ̀ọ́ yìí ó fẹ́ fi rinlẹ̀
wípé ìtí ń jẹ́ pípe nǹkan kan lórí ìnira kan tó bá báyàn eléyìí náà nínú ìjọsìn ni tí mùsùlùmí ò gbọdọ̀ fi ọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mú. bí ìgbà téèyàn ń kírun bí ìgbà téèyàn ń gbààwẹ̀ bí ìgbà téèyàn lọ sí hajj bí ìgbà téèyàn ń tìláwà Quran bẹ́ẹ̀ náà ni gẹ́lẹ́ bí ìgbà téèyàn bá jókòó pé èèyàn ń pe ọlọ́run ọba àlekè ọlá téèyàn bá ilé wa gbé ìpèpè yẹn tí ń pe nǹkan míì lẹ́yìn ọba Allah ọba tí ó dá sánmà àtilẹ̀ tó déèyàn àtàlùjẹ̀nù ọba tí ń darí ayé àti gbogbo ohun tó wà ń bẹ̀ òun tọ̀hún láì ní èméjì inú ó ti pa nǹkan míì pọ̀ mọ́ ọlọ́run ọba àlekè ọlá. irú ẹni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí máa jẹ́ fún ọlọ́run májẹ̀mú tí máa ṣe fún ọlọ́run ó kéré tán nígbà 17 lójúmọ́. irú ẹni bẹ́ẹ̀ kò mú ẹ̀jẹ̀ rẹ̀ àti ìlérí rẹ̀ kò mú sẹ́fọ́ba tí ń jẹ́ Allahu ni. inú Suratul Fatiha ọmọ ènìyàn yóò kà á àbí kó fetí gbọ́ lẹ́yìn ìmáàmù tó kírun lẹ́yìn ẹ̀ nígbà tí ìmáàmù bá ń ké ó sókè tó ń dákẹ́ jẹ́jẹ́ àbí kó náà ó tiẹ̀ jẹ́ pé òun náà ka tiẹ̀ lẹ́yìn ìdákẹ́jẹ́jẹ́ imam nígbà ọba gúnlẹ̀ Suratul Fatiha kó tó di pé yóò fi súra mi lé. a máa ń sọ yìí pé iyyaka na'budu wa iyyaka nasta'in. èrè ọlọ́run ìrẹ́ nìkan oṣù òun láwọn jọ́sìn fún. a ní jọ́sìn fún nǹkan kan mi lẹ́yìn ọba tí ń jẹ́ Allah. ìrẹ́ tá a dojúkọ yìí ìrẹ́ tó dá wa ìrẹ́ tó pa wá ìrẹ́ tí òun fún wa lálàáfíà tó bá sì wọ́ ó lè fi àmì ìwò kan wá kí ara wọn má yá láwọn àsìkò kan tó ń ti bẹ́ẹ̀ a ní gbé ìjọsìn èyí tó tọ́ sí ọ fún nǹkan mi lẹ́yìn ọba tí ń jẹ́ Allah. wa iyyaka nasta'in tí ilé koko ìnira tó bá fi ọwọ́ kàn wá àbọ̀fọwọ́ bà wá a ní ẹlòmíì tá a wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ jọba tí ń jẹ́ Allah lọ. ọlọ́run lọ́ba tí máa sọ̀rọ̀ tí ìṣẹ́kù síbi kan àwọn àfáà ní gbólóhùn tọ́lọ́wọ́n bá lékè ọláwì tí gbogbo mùmínì ayé táwa náà sì máa ń kà á nígbà 17 lójúmọ́ pé a ní ẹlòmíì tá a jọ́sìn fún lẹ́yìn ọlọ́run a ní ẹlòmíì tá a wà ní olùrànlọ́wọ́ lẹ́yìn ọlọ́run. gbogbo ẹnikẹ́ni tí bá tún wà nǹkan mi lórí ìrànlọ́wọ́ tó ń wà nǹkan mi ní olùpèsè àlámọ̀rí ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ òun tọ̀hún láì níyèméjì inú ń dọ́gbọ́n pa nǹkan mi pọ̀ mọ́ lọ́nà. tọ́ba wa mọ̀ bẹ́ẹ̀ nínú Islam tó sì dùn ní ma ti ń ṣe tọ́ba ilé kú lé lórí òun tọ̀hún ó kú ní ẹni tọ́lọ́wọ́n bá lékè ọlọ́ọ̀ni yọ́nú sí ni torí pé túláàsì ni ká má pe nǹkan mi lẹ́yìn ọba tí ń jẹ́ Allah pàápàá jùlọ pẹ̀lú ẹ̀jẹ̀ tá à ń jẹ́ fọlọ́run nínú Suratul Fatiha. ọlọ́wọ́n bá lékè ọlá nínú Suratul Maida aya 76 ọlọ́run ní ata'buduna min dunillah ẹ̀yin èèyàn ṣé ẹ máa sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run ni àlìálì ẹ̀ ń tẹ́ fẹ́ máa sìn yìí ma la yamliku lakum darran wala naf'an ẹni tí ò ní kápá ni àti fara kankan nìyí bó ti wulẹ̀ kọ́ máa mùmíní ẹni ọlọ́run tọgbọ́n náà bá lékè ọlá gbọ́ ọ gbọ́dọ̀ mọ̀ pé inú àsọtẹ́lẹ̀ ọlọ́run ni pé ìmọ̀ dán yín wò kìí ṣe pé ẹnìkan lórílẹ̀ ayé òun ní fi àdánwò káyàn ń fi ọwọ́ nira ń fi gbà yín mu kò sí ẹni tó lè ṣe lẹ́yìn ọba tí ń jẹ́ Allah wala naf'an ẹnìkan kan ò sì lè ṣàǹfààní fún yín lẹ́yìn ọba tí ń jẹ́ Allah wa huwa as-sami' òun ni ọba tó gbọ́ gbogbo tó kálukú wá ń wí àti gbogbo èdè tó rí kéèyàn ọmọ fi sọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá gbọ́ al-alim ọba tó mọ̀ wá pátápátá òun lọ́ba tí ń jẹ́ Allah nǹkan kan ò sókun sọlọ́run nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyà ọba tó mọ̀ wáyé ọ̀yà ju ojú sẹ́lẹ̀ fún kò yẹ ká tún sin nǹkan míì lẹ́yìn ọba tí ń jẹ́ Allah. ọlọ́run tún sọ nínú Suratu Yunus aya 106 ọlọ́run ní wala tad'u min dunillah ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ lẹ́ gbọ́dọ̀ pé nǹkan kan lẹ́yìn ọlọ́run kódà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èèwọ̀ ní kẹ́ẹ̀pẹ́ lórí ìṣòro èyí tó bá dé báyìí gbólóhùn ya Muhammad èèwọ̀ ní ẹ ti pa nǹkan mi pọ̀ mọ́ lọ́nà wala tad'u min dunillah ìtọ́ kéré sọ́lọ́run ìtọ́ yẹpẹrẹ sọ́lọ́run ẹ gbọ́dọ̀ pé lẹ́yìn ọlọ́run kẹwàá fọlọ́run lẹ̀ ma la yanfa'uka
ntí ò lè ṣe ọ́ láǹfààní wala yadurruka ntí ò lè kó nira bọ̀ fa in fa'alita ọlọ́run dojú ọ̀rọ̀ ikú ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ọba ilé lọ dán wò tó o pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ntí ò lè ṣe ọ́ láǹfààní tí ò lè kó nira bọ̀ fa innaka idhan mina dhalimin ìwọ náà ti wà nú àwọn alábòsínú ibẹ̀ ńlá ti màmá dájú wípé gbogbo ẹni tí bá ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run lórílẹ̀ ayé tá a wà yìí lábẹ́ sánmà tá a wà yìí tọ́yẹ́ pọ́lọ́ ní mú òòrùn yọ òní mú òòrùn wọ̀ gbogbo nǹkan bí nǹkan bí wákàtí 6 sísìn a wà nínú ìmọ́lẹ̀ gbòò tá a nídìí ìmọ́lẹ̀ kankan ju pé kóńkálùkù sí wíńdò rẹ̀ lẹ̀ kó sílẹ̀kùn rẹ̀ lẹ̀ kó bọ́ta kó sì máa lo ìmọ́lẹ̀ ọba tí ń jẹ́ Allahu lọ. ní ìsìn gbogbo nùsẹ̀mí ayé èyí táwa wà ń bẹ Nàìjíríà yìí ó ti sókun lọ báyìí àyàfà àwọn èèyàn díẹ̀ tí ń rí owó tanná sílé àbí tí wọ́n mú iná dé ní ààyè tí wọ́n wà òun ọmọ rí mọ́lẹ̀ ọba tí ń ṣe eléyìí òun nìkan oṣù ní ká ẹ máa pè ẹ ń bá wá pè nǹkan míì lẹ́yìn ẹ̀ láì ní èméjì inú òun tó ti di alábòsí nìyẹn ó borí ara rẹ̀ sí láì ní èméjì inú yóò sì jẹ̀yà pọ̀ bu ọlọ́ ó borí ẹ̀ sí nítorí ìdí àlẹ́kẹ̀yàmọ̀ àfi tó bá jáwọ́ ńbẹ̀ kó tó di pé kò nù sẹ́ni ayé lókù ó túmọ̀ sí pé ọlọ́run ọba Allah kò fún wa níyọ̀ǹda ká pè nǹkan kan mi èèyàn ni àlùjànnú ni màláíkà ni òjíṣẹ́ ni ẹni ire kan ni lórílẹ̀ ayé kò bá mu rárá ká pè nǹkan kan mí lẹ́yìn ọba tí ń jẹ́ Allah kódà bàbá wa tó ti kú ìyá wa tó ti kú a gbọ́dọ̀ máa pè lọ́run pé ó sì rí mi ó sì rí mi mọ́ wà ẹ̀bọ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń bá ti kú ọmọ nǹkan kan tí ń lọ mọ́ ká tó wá sọ àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní nǹkan míì tí wọ́n ń sìn lórílẹ̀ ayé lónìí ju sàárè lọ sàárè tí wọ́n gbé nu mọ́sálásí ni èyí tí wọ́n gbé ilé ẹ̀kọ́ kan ni èyí tí wọ́n gbé àdúgbò kan ni táwọn èèyàn ń rọ kiri káàrẹ̀ tó di pé níyẹn jẹ́ ni re ọjẹ́ ẹni tó mú ọlọ́run lọ́kan ṣoṣo inú sẹ̀mí ayé ọlọ́run dábìrà dáadáa inú sẹ̀mí ayé àwa sọ di ń tà ń sìn nínú sẹ̀mí ayé ẹ̀ ń bá ilé dẹ́rù ẹ̀wò ó ń sin ni o àbí ń pè é lórí àlámọ̀rí rẹ̀ òun tọ̀hún láì níye méjì inú ó ti di alábòsí abala yìí nínú táwọn èèyàn ò kíyèsí nínú sẹ̀mí ayé ni tó sì yẹ kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kó kíyèsí ọlọ́run ọba àlékè ọlá òdù ń bẹ̀rù ọlọ́run ní amman yujibul mutarra idha da'ahu tá a lẹni tán tí máa dáhùn pèpè ẹ̀ ń tára bá ní nígbà tó ń bọ̀ tó ń tàn bá pè wa yaksifu su'a ìnira aburú tí ń bẹ lára ń tọ̀hún tọ́lọ́run ọba àlékè ọlá tí ó sì payá fún ẹni bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí wa yaj'al lakum khulafa al-ard ọlọ́run wàá sọ yín di àròlé lórílẹ̀ torí pẹ́lú mi fẹ́ di àròlé ó fẹ́ di apàṣẹ ó fẹ́ di alágbára ó fẹ́ di onípò lórílẹ̀ ayé yìí nítorí rẹ̀ ọdẹ tí ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run torí kí àwọn èèyàn ó lè bá a rí ọdẹ tí ń pe nǹkan mi lẹ́yìn ọba tí ń jẹ́ Allah torí kó náà lè jẹ́ nǹkan lórílẹ̀ tó jẹ́ pé àìní jẹ́ nǹkan mọ́ òun ní ọgbẹ́yìn gbogbo ẹ̀ tí ń jẹ́ nǹkan àwọn èèyàn ti jẹ́ nǹkan lórílẹ̀ ayé tó kọ ohun ṣe máa kà wọ́n ti jẹ́ nǹkan gidi lórílẹ̀ ayé tó ti bẹ́ẹ̀ náà wọ́n padà kó òun sẹ̀rí ayé ni Fíráúnà náà lu ayé bí ó ṣe lò kò sí ohun tó òun lórílẹ̀ ayé tó lè bí ọmọ tó lè sọ ọmọ rẹ̀ Fíráúnà pé èèyàn sì nípò èèyàn lókìkí èèyàn lágbára èèyàn rí ipò lò Fíráúnà rí ipò lòún sẹ̀rí ayé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ìsẹ̀mí ayé rẹ̀ òwú ẹnì kankan mùsùlùmí ní àwọn ẹ̀jẹ̀ mùsùlùmí lórílẹ̀ ayé ẹnìkan kan ò lè sọ ọmọ ẹ̀ pé ọmọ tí mo bí yìí o Fíráúnà ni ọmọ jẹ́ kò sóńtàn lórílẹ̀ ayé tó lè sọ ọmọ ẹ̀ bẹ́ẹ̀. bọ́n ṣe lu ọlá ń irú ọlá tó ń lò ọlá rẹ̀ ò tó ọlá Sulaiman aleyhi salatu wa salam ó lu ọlá lórí pé ó sì ọba Allah lọ́kàn ṣoṣo inú sẹ̀mí ayé rẹ̀ òun náà lò fámíà bẹ́ẹ̀ pọ́lá òun ò ní tán mọ́ ọlá ń tán òun náà tán kò lórílẹ̀ ayé ó túmọ̀ sí pé nítawọn èèyàn kan tọwọ́ wọn ti bà tí wọ́n ti darí ayé tí wọ́n ti fílẹ̀ òun lèmi àti ẹ̀ náà wá káàkiri mọ́ wàá sì wá torí pọ́nà wọn bá lékè ọlá òun ní máa fi yàn sípò òun ní sì máa gba ipò kú lọ́wọ́ èèyàn qul Allahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha ẹ̀ ń bá wu ọlọ́run bá lékè ọlá òfin sípò tọ́wọ́ wá wá nǹkan míì lẹ́yìn ọlọ́run tó ń pè é nítorí kí wọn náà lè di àròlé ọlọ́run lórílẹ̀ tó o bá dì í o ti di alábòsí ipò tó o níhun kò lè ṣe nǹkan kan fún ọ ní tí ó gbọ́ ọ̀lẹ̀ níwájú ọba tí ń jẹ́ Allah ẹni tó wá jẹ́ pé ó pe nǹkan míì lẹ́yìn ọlọ́run nítorí kó lè bá a di ẹni tí ó di àròlé ọlọ́run lórílẹ̀
ọlọ́run ní ailahu ma Allah sẹ́lòmíì tó ń bẹ lẹ́yìn ọba tí ń jẹ́ Allah tó lè ṣe àwọn nǹkan wọ̀nyí bọ́lá ọba àlekè ọlá sí máa ń ṣe ilé ìbẹ́ suratu namli aya 62 gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé a gbọ́dọ̀ pé nǹkan kan mí lẹ́yìn ọlọ́run. bàbá wa àgbà sheikh ibn taymiya rahimahullah sheikhul islam nínú tírà wọn tí a ń pè ní ar-risalatu sunniyya wọ́n jẹ́ kó yí à ń bẹ̀ wípé فإذا كان على عهد النبي صلى الله عليه وسلم lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a rí àwọn èèyàn kan tí ń fara wọn tì sí Islam tí wọ́n ní mùsùlùmí làwọn ṣùgbọ́n maraqa minhum wọ́n ti jáde kúrò nínú Islam ma ibadatihim al-azima tó ń ti ìjọsìn wọn tó tóbi wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n ń yọ sàká wọ́n ń ṣe hajj wọ́n ń tọrẹ gbogbo dáadáa níbẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n ti jáde kúrò ní Islam faliya'lam kálọ̀ ọmọ àmàdájú wípé anna limuntasiba ila al-Islam wa sunna fi áàdì ilẹ̀ azman àwọn ọgọ́rùn èèyàn náà òun ni wọ́n ń fira wọn tì sí Islam àti sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam lásìkò tá a wà yìí tó jẹ́ pé qad yamriqu aidan min al-Islam àwọn náà ti jáde kúrò nínú Islam li asbabin tafi'a nítorí àwọn okùnfà tó yẹpẹrẹ tí etí ò yẹ kó máa báyẹn gbọ́ mìnira nínú rẹ̀ òní al-guluwu fi ba'd al-mashayikh òní kéèyàn ṣe àṣejù níbi nífẹ̀ẹ́ sí àwọn àfa àwọn ẹni ọlọ́run tí wọ́n ti rí kọjá lọ àwọn wòlíì tí wọ́n ti rí kọjá lọ àwọn àfa tí wọ́n ti rí kọjá lọ kéèyàn nífẹ̀ẹ́ kọjá bó ṣe yẹ sí wọn odidi ibi tá a fi ṣe stọ̀ nínú mọ́sálásí kéèyàn wá gbé sáré wọn bẹ́ẹ̀ kó gbé wọn síbẹ̀ nítorí kíni nítorí kó wò pé irú ẹni yóò gbọ́dọ̀ máa sùn bí táwọn èèyàn sùn Islam sọ fún wa wípé ibi tó dáa jù tó lálàáfíà jù tí ò síbi tó lálàáfíà tó tá a lè sin òkú sí òun ní tẹ́ gbogbo yòókù fìtínà àti wàhálà ni wọ́n máa dálẹ̀ òun la fi yọ ọ̀gọ̀rọ̀ mọ́sálásí lónìí tí mọ́sálásí ń bẹ tí sàájọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbẹ́gbẹ̀ẹ́ òsì àbíwájú àbẹ́yìn kò sí ìtumọ̀ míì tó mú wá ju ìtumọ̀ yìí pé kò búrú lọ sàárè ń jẹ́ iwájú ilẹ̀ ńlọ́wà ni ẹ̀yìn ilẹ̀ ńlọ́wà ni ẹgbẹ́ ọ̀tún lọ́wà ni ẹgbẹ́ òsì lọ́wà ni sàárè náà nìyẹn nítorí dájú ni pé ayé kì í sáyé ibi tí èèyàn ti kírun fọba tí ń jẹ́ Allah àyàfi tí wọ́n bá lè wú òkú nkú mbẹ́ pátápátá tí wọ́n fi mọ́sálásí lẹ̀ mbẹ́ àbí tí wọ́n pa mọ́sálásí tì ń lẹ̀ tí wọ́n ò lè kírun mọ́ tí wọ́n fòkú yẹn lẹ̀ mbẹ́ nítorí kírun ilé ọmọ ṣẹlẹ̀ àwọn èèyàn ń tọ́ wá fún sàárè mi tí ó tún kó wípé a kàn gbé òkú rẹ̀ sílẹ̀ lásán ẹlòmíín wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ báyìí lè gùlúwù fi Ali ibn Abi Talib báwọn èèyàn ṣe sí àṣejù nípa ìpáàlì ibn Abi Talib lápẹ̀lú báwọn èèyàn ṣe sí àṣejù nípa ìpán Ànábì Ìsá alayhi salatu wassalam lápẹ̀lú tí a sọ di olúwa àtolùgbàlà àtàwọn nǹkan mi. torí ìdí eléyìí fala fi nabi aw rajulin salih kò sírú rẹ̀ fún wa nínú Islam ànábì ọlọ́run kan a gbọ́dọ̀ pọ́n lápẹ̀lú ẹrú ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run kan kọjá ní rénú sẹ̀lẹ̀ ayé a gbọ́dọ̀ pọ́n lápẹ̀lú ipò ọlọ́run a gbọ́dọ̀ gbé fún a gbọ́dọ̀ máa pè yàn ní ya sayyidi fulan ìrẹ́ aṣíwájú mi lágbádá insuruni ọ̀yá ràn mí sí aw agithni ọ̀yá kún mi lọ́wọ́ aw irzuqni ọ̀yá sí àdìsí kejì ẹ̀ mú fún mi àbíkẹ́yàn sọ pé ana fi hasbik mo ti wà pẹ̀lú rẹ mo ti gba títọ́ pẹ̀lú rẹ gbogbo ohun tó o bá ṣe fún mi láyé mo ti gbà á irú eléyìí kò gbọdọ̀ wáyé fẹ́ni ọlọ́run fakullu hadha gbogbo ohun tá a kà á lẹ́yìn shirikun wa dalal ìpa nǹkan mẹ́ẹ̀pọ̀ mọ́ ọlọ́run àti àánú ni yustatabu sahibuhu kódà tí ọwọ́ bá tẹrú èèyàn bẹ́ẹ̀ ìta wà fún ni pé kọ́wọ́ náà ní aláforíjì fa in taba tó ń tàn bá túbá àgbàrú túbá rẹ̀ tí ó bá túbá ìsìláàmù ò ní kó jó lamba níwájú òfin níbàámu sí táwọn ẹni ọlọ́run tí wọ́n ti kọ́lẹ̀ eléyìí fi rinlẹ̀ fún wa yìí pé Allah gbọ́dọ̀ sí nǹkan míì a sì gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn ọba tí ń jẹ́ Allah nínú súrátù Shu'ara àyà 213 ọlọ́run ní fala tad'u ma'a Allah ilahan akhar ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run nìkan lèèyàn máa ń pè ẹ bá ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run fatakunu minal mu'adhabin ẹ kàn wà nù ẹni tí ó jí àjọ òbí ní al-qiyamah ni gbogbo ẹni tí ó bá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀
kọ́ má mọ̀ dájú wípé èèyàn gbọ́dọ̀ pé nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọ̀fẹsẹ̀ kọ oníyá ṣéhù àpapọ̀ olórí oníyá ṣéhù àbí òkè bàbá rẹ̀ àbí òkè ìyá rẹ̀ ọlọ́run nìkan oṣó ọlọ́ba téèyàn máa ń pè nígbà ìṣòro àti nígbà ìdẹ̀kùn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń kọ́ ọmọdékùnrin kan ń kọ́ lẹ́kọ̀ọ́ oníyá gulam mo kéré ọmọdékùnrin inni u'allimuka kalimat àwọn gbólóhùn kan bẹ tí mo fẹ́ fi mọ̀ ọ́ gbólóhùn yẹ kó o gbìyànjú kó o rí pé o dì mú ó ní ihfadillah máa sọ ìwọ ọlọ́run yahfaduka ọlọ́run ó sì máa sọ wọn náà ihfadillah máa sọ ọlọ́run tajidu tuja'aka aw amamaka ó rí ọlọ́run níwájú ẹ̀ ńgbà tí ṣòro bá dé báyìí ló fi jẹ́ pé ọgọ́rùn èèyàn lónìí tí wọ́n náà wà nínú ìṣòro inú tí wọ́n kó tó kó wọn sínú ìṣòro ni pé nígbà tí ò sí ìṣòro wọn ọmọ náà nígbà ìṣòro dé wọ́n fẹ́ mọ ọlọ́run báyìí tó láàsì ojú tó wá ń kàn wọn ọjọ́ kan ọjọ́ méjì òní wọn fi bí ọlọ́run lórí ìṣòro wọn wọ́n wá rí i pé kìíní tí ó ti gùn jù ó yẹ káwọn wá mi àti pilẹ̀ wa ni wọ́n ti jẹ́ alábòsí èèyàn torí ìdí eléyìí Ànábì asálàm sọ wípé máa sọ ọlọ́run wọn máa sọ ọlọ́run níjọ́ wàhálà bá dé ó rí ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn tó ní ojú òtí ọ nígbà náà wa idha sa'alta tó bá béèrè nǹkan fas'alillah ọlọ́run ni kò béèrè lọ́wọ́ rẹ̀ má béèrè lọ́wọ́ sáré má béèrè lọ́wọ́ òkú bàbá rẹ̀ kankan ò sí lọ́run ìyá rẹ̀ kankan ò sí lọ́run tó lè béèrè nǹkan lọ́wọ́ wọn wọ́n ti kú òláyé tí wọ́n nídìí lọ́wọ́ tiẹ̀ oníkọ́ máa ṣàdúrà kọ́ náà kọ́ gbà wọ́n lẹ́rú tí wọ́n bá jẹ́ rere tí wọ́n gbọ́ náà ń gbọ́ tí wọ́n ń kírun tí wọ́n ń ṣe àwọn ìbàdàt kì í ṣe pé wọ́n náà máa tọrọ nǹkan lọ́wọ́ wọn wọ́n ládùn sọ lé ìlọ́fẹ́ jẹun ọmọ tó dáa yẹ́dí òláwù tí ń ṣàdúrà fáwọn òbí ẹ̀ kì í ṣe yẹ́dí rú àbàwáyé kì í sóun ní ọmọ pé àwọn òbí ẹ̀ pé ìrànlọ́wọ́ ti dé ẹlòmíì yóò yára rí iná sí wọn wọ́n ní kó ń lọ pa díẹ̀ ní bòójì bàbá àwọn wọ́n ní kó ń lọ pa ẹran sí bòójì bàbá àwọn wọ́n ní kóun fi àwọn àsìkò kan dúró síbẹ̀ àbí wọn àmọ́ gíríbì sí ìṣáì ibẹ̀ ni kóun ti kí àbí láti àlàmísì mọ́júmọ́ jímọ̀ ibẹ̀ ni kóun ti ṣàdúrà mọ́júmọ́ gbogbo eléyìí ṣerékù ni ẹ̀ ń bá ilé bọ́ sí abala tó bá ilé kúlẹ̀ lórí ojú rí ọlọ́run kan oṣù kò ní rí inú sẹ̀rí ayé torí pé kèsì ti ń jẹ́ ẹbọ oníkákó àdákù igi kọjá pé a kò lẹ̀ ní ìparí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ àìmọye àwọn àdúrà fún wa àbí ó sọ àìmọye àwọn àhàdíìsì fún wa nínú ẹ̀ ni pé ìdí Allah tẹ́ ẹ bá ti ń pe ọlọ́run ọba àlékè ọlá wa antum muqinuna bil ijaba ẹ sì máa màmú dájú wípé ọlọ́run ọba àlékè ọlá yóò gbàdúrà yín nínú rẹ̀ ni pé man lam yas'alullah ẹni tí ó wà máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run yaghdabu alayhi ọlọ́run ó tún máa bínú sí i tó yẹ pé ìdàkejì ẹ̀ tẹ́yìn bá ń béèrè lọ́wọ́ ẹ̀dá gangan fún ara rẹ̀ òun lè máa bínú afọlọ́lọ́ àfi bí ọlọ́run mọ̀ sí alẹ́ lẹ́bọ̀ mọ̀jà abẹ́bọ̀ déwájú ọlọ́run ọba àlekè ọlá ìwọ̀n bẹ́ẹ̀ tí a gbọ́ ẹ̀ ọlọ́run jẹ́ kó ṣe èmi àti yín láǹfààní aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. jazakumullahu khairan. ọlọ́run àlè sọ àwọn sáàzù wa ní ẹ̀sán yìí ní báyìí a ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo ẹni tó bá ní ìbéèrè kan àbí míì láti béèrè lọ́wọ́ àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́run kó ràn án lọ́wọ́. ojú òpó ìbéèrè tiwọn náà ojú òpó tí ẹ lè pè sí 08071391132 08071391132 ẹni bá ní ìbéèrè kan àbí míì lábẹ́ bẹ́ẹ̀ a kí àwọn stars wa kọ́lọ̀ bá ní sanwó ní ẹ̀san lórí òun náà ni a ti gbọ́ yìí nípa pé èèwọ̀ ni a gbọ́dọ̀ máa pe òkú kan tó wà nù sàárè bó ti wù kó tó bó ti wù ká fojú wò pé ẹni ire ni ẹni ńlá ni kò sẹ́ni ire kan tó lè jẹ́ ni ire kan ju àwọn nábì ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ àwọn nábì ọlọ́run ọba lọ́wọ́ bá ṣe ní olólùfẹ́ ọlọ́run àyànfẹ́ ọlọ́run olórí wọn nábì Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀síbẹ̀ èèwọ̀ ni a lè pè ìpè kan ti wọlé. Hello. Naam, hello. Wa alaikum salam tulai. Kí ni ìbéèrè yín o? Wa alaikum salam tulai. À ń gbọ́ yín. Ìbéèrè ni pé tí òbí yàn bá ń ṣe kan tí ò dáa fún yàn. Naam. Kí ni nǹkan tí yàn lè bá yàn ṣe báyìí yẹn ṣe? Kí ni nǹkan tí yàn lè ṣe? Bẹ́ẹ̀ni. Tí òbí yàn bá ń ṣe nǹkan tí ò dáa fún yàn SARS. Tí òbí yàn bá ń ṣe tí ò dáa sí yàn Islam kọ́ alẹ́kọ̀ọ́ tí ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ̀
ìtọ́ dáa jù ní kí á gbìyànjú àti wọn ṣe dáadáa sí wọn kódà èyí tó burú jù ní kí á pa á láṣẹ ká máa ṣẹbọ ẹbọ yẹn là ní bá wọn ṣe dáadáa yìí kó àmọ́ sí pẹ̀lú wọn. a sì máa ṣàdúrà fún wọn kọ́lọ́n bá ní rọ̀ wọ́n lẹ́mìí kó bá ní ọlọ́pàá náà ìpè mí wọlé náà. Assalamu alaikum wa alaikum salaam tó láì. Ẹ̀yọ̀ tí ọkọ yẹn bá ṣẹ̀yàn kí lè àlè ṣe sí. Tí ọkọ yẹn bá ṣẹ̀yàn. Bẹ́ẹ̀ni. Ànílẹ̀ Yorùbá èèyàn máa ń ní aláṣẹ fi sùn tí wọ́n jẹ́ pé ìfẹ́ràn ẹni ó ní bàtàn sí súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni wípé tíwú ẹni bẹ́ẹ̀ tó ní ẹni tí ó jọ so wọ́n pọ̀ tó jẹ́ alárinà láàrin wọn irú ẹni yẹn èèyàn kò gbìyànjú àti fi ọ̀rọ̀ yẹn tó létí láti lè bá a ṣe àtúnṣe lẹ́yìn ìgbà yẹn tí ó bá ṣe àgbé àwọn èèyàn dìde nídìílé fámìlì ìyàwó ìdílé ọkọ láti lè bá a ṣe ìparí ìjà láàrin ọkọ àtaya Ọlọ́run bá lè kí ọlá yóò dúró sí wa. Wa alaikum salaam tó láì náà kí ni ìbéèrè yín o ìpè yẹn ti já torí náà ìpẹ́ ká kíyèsí náà. Assalamu alaikum. Ẹ kálẹ́ o ẹ ṣé kí ni ìbéèrè yín. Alhamdulillah. àjọ àyọ̀ gbàdá lẹ́wọ̀. àmín ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án. ẹ̀jọ̀ nu wá ìtàn àti fún wa. wọ́n ti bá mọ̀ pé èèwọ̀ ni kí wọ́n sin òkú sí mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ ni. tá a bá rí òkú sí wọn tá a bá rí mọ́ṣáláṣí tí wọ́n sin òkú sí. ó fi hàn pé kò ní dáa ká lọ máa kí wọ́n bẹ̀ àdéhùn wákàtí márùn-ún ni ò àdéhùn ìmọ̀ràn. bẹ́ẹ̀ ni. ṣé ìtọ́jú tó túmọ̀ sí nìyẹn. bẹ́ẹ̀ ni. bó ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe sọ yẹn. èèwọ̀ ni mọ́tàmátà wọn ti sin òkú sí èèwọ̀ ni a gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ ní ìmọ̀ kan kó gbé òkú yẹn kúrò bẹ́ẹ̀ pátápátá kan lọ sí itẹ́ tí wọ́n sin gbogbo òkú mùsùlùmí sí àbí kan pa mọ́sálásí yẹn ti pátápátá kan wá kírun bẹ́ẹ̀ mọ́. kọ́lọ́run balẹ̀kẹ́ọ́lá kó ràn án lọ́wọ́ kọ́lọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ so eléyìí a máa fi eléyìí ṣe lọ kọ́lọ́run balẹ̀kẹ́ọ́lá kó gbà wá ní ẹrúsìn ẹ̀ láyé àti ní àlùkìyámà. olóòtú ètò yìí ọ̀nà ni Alhaji wa Abọ́ládé Imam bákan náà Ọpẹ́yẹmí Adéwálé ló ń gbé sókè ló ń gbé sílẹ̀ wọ́n wà ní agbára lọ́n tàbíra àgbèrà so àwọn SARS wa tí wọ́n ti ń bá wa sọ náà ni àti ń gbọ́dún kan látàárọ̀ yẹn èmi ọmọ ìyá yín nínú Islam Ismail Jami Ọlọ́runtóyìn At-Tabib Ma'as salama. Ila al-liqa.